ojúmọ́ ẹ káàbọ̀ sórí ètò kókó ìwé ìròyìn fún ti àárọ̀ òní o lórí ìkànnì kárí ayé òní ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún 2023 ẹlẹ́kì ń bẹ̀rẹ̀ lápá àti bí o ìgbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Ayédàtiwa ti mórí lé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn báyìí lórí ẹ̀sùn wípé ẹ lè yọ mí bí ẹ ń yọ jìgá o gẹ́gẹ́ bí ìgbákejì gómìnà ìpínlẹ̀ Ondo rárá òun ò ní gbà o wọn ò sì ní fọwọ́ rẹ̀ mú Ayédàtiwa òun ló sọ bẹ́ẹ̀ ní bó ṣe forí lé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn báyìí o ilé ẹjọ́ kan tó ní í ṣe pẹ̀lú àwọn ọmọ ológun ni wọ́n mà ti ta Major General Mohammed Látàtòpò lọ sí ẹ̀wọ̀n ọdún 7 báyìí wípé kó tiẹ̀ lọ́mọ gba atẹ́gùn ń bẹ̀ náà bẹ́ẹ̀ nílé ẹjọ́ ọ̀hún ní kí Major General Mohammed kó rí wípé òun san owó tó mílíọ̀nù 2 náírà ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ ó kó san padà o àti bílíọ̀nù kan ó lé díẹ̀ náírà kó san padà o sí àsùnwọ̀n iléeṣẹ́ ọmọ ológun o èèyàn mílíọ̀nù 5 àti 400 èèyàn ní ó dìbò ní ó kópa nínú ètò ìdìbò gómìnà tí ó wáyé láwọn ìpínlẹ̀ bíi Kogi, Imo àti ìpínlẹ̀ Bayelsa àjọ elétò ìdìbò INEC òun ló sọ bẹ́ẹ̀ àjọ NEC ti fi ọ̀rọ̀ kan síta o kí ni wọ́n sọ wọ́n ní owó orí tí àwọn agbanisíṣẹ́ àti iléeṣẹ́ ń san lórílẹ̀ Nàìjíríà ó tó 160 níye ní ọdọọdún o àjọ NEC wọ́n ní èsì ìdánwò NEC ọdún 2023 ó ti jáde o bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ti gbẹ́sẹ̀ lé èsì ìdánwò akẹ́kọ̀ọ́ tó tó 12,000 níye bẹ́ẹ̀ ni àjọ NEC fẹ́ fi òfin de iléèwé tó 93 schools látàrí wípé wọ́n ṣe mọ̀gùmọ́gó nínú ìdánwò ọ̀hún o kò dín ní 2,000 èèyàn báyìí tó ti lọ sọ́run àsàǹtẹ̀ o látàrí ìjà ogun tó ń wáyé láàrin orílẹ̀-èdè Israel àti Palestine bí ìjọ alákatakítí ọ̀hún ṣe ń wọ ọjọ́ 4 báyìí o èwo lẹ fẹ́ dá sí láàárọ̀ òní ẹ lọ sórí YouTube kẹ́ lọ subscribe sórí Kárí Ayé TV kẹ́ ẹ follow wa lórí Facebook ní Kárí Ayé rédíò TV Ìdòwú Akínrẹ̀mí ló kọ́ mi o ẹ kú kàlẹ́.